èṣù rèé o aláàjì ẹ kúrò níbẹ̀ aláàjì ẹ kúrò níbẹ̀ èyí ni ariwo tí àwọn èèyàn ń pa ní pápákọ̀ òfurufú Àbújá tí Wasiu Ayinde sì takò wọlé wípé àwọn yóò yọ̀nà tán bíi owó ni o ìwà tó wù yìí fẹ́rẹ̀ dá nǹkan míì sílẹ̀ nítorí ẹ̀ ló kù kí apá bàálù gba ọkùnrin ní fújì yìí tí ọ̀rọ̀ ọ̀hún kò bá sì di bá mi lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n níṣe ni òun náà gbé eré burúkú dà sí o tí àwọn míì sì sọ pé kí ló mú sáà tí kò dúró nígbà tí apá bàálù náà yẹ tán pátápátá lánàá òde òní náà ni ọ̀rọ̀ ti gba orí ẹ̀rọ ayélujára kan ọ̀rọ̀ Wasiu Ayinde náà ni ó tún mú ìgboro títì báyìí látàrí ohun tí ọ̀gá olórin gbajúmọ̀ eléré ṣe ní pápákọ̀ òfurufú lánàá òde òní ohun tí àwọn aláṣẹ àti àwọn tí ọ̀rọ̀ ń ṣojú wọn kò ló ń sọ ni pé ọkọ Emmanuela Ayinde ọmọ Gbọ́láhàn ọmọ ògùnṣàgbọ̀lọ́gọ́jì tí mo tí yóò bámúbámú ni o wọ́n ní bàálù agbára ni Wasiu Ayinde fẹ́ wọ̀ wá sí Èkó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà ètò ààbò wọ́n ní kó ṣáwo ohun tí ó gbé sínú kọ́ọ̀bù nílá tí ó máa ń gbé kiri yìí ìbéèrè tó sọ pé wọ́n bí nìyẹn o ní Wasiu Ayinde bá rí bí ìwọ̀sí kí olùsì tó ṣẹ níṣe ni ọkùnrin onífújì da ohun tí ó gbé sínú kọ́ọ̀bù sí àwọn ẹ̀ṣọ́ àti àwọn òṣìṣẹ́ tó fẹ́ wa bàálù lára níbẹ̀ gan náà ni àṣírí ohun tó gbé sínú kọ́ọ̀bù ti tú o wọ́n ní ọtí ni aláàjì gbé sínú ife àti pé kìnìún ọ̀hún pàpà ti tọ̀ ọ́ lára dáadáa nítorí ìbínú tó fàyọ wọ́n ní kì í ṣe ògbé lásán o bí kò sí pé Wasiu Ayinde olùayé fújì tí mo ti yó ṣá o ó tó wá ṣe àwọn èèyàn ní kàyéfì níbi ọkùnrin olórin fújì ṣe takú síwájú bàálù tó ní ọkọ̀ agbérapá kò ní gbérapá lójú tòun èṣù rèé làwọn èèyàn tó wà ní pápákọ̀ òfurufú ń pa ọ bẹ́ẹ̀ làwọn míín kébò sí aláàjì ẹ kúrò níbẹ̀ tí Wasiu Ayinde sì takò wọlé wípé àwọn yóò yọ̀nà tán bíi owó ni o ìwà tó wù ìfẹ́rẹ̀ dá nǹkan míì sílẹ̀ nítorí ẹ̀ ló kù kí apá bàálù gba ọkùnrin ní fújì yìí dànù tí ọ̀rọ̀ òun kò bá sì di bá mi lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n níṣe ni òun náà gbé eré burúkú dà sí o tí àwọn míín sì sọ pé kí ló mú sá tí kò dúró nígbà tí apá bàálù náà yẹn tán pátápátá ṣá o ọpẹ́ làwọn èèyàn ń dùn o nítorí aláàjì Wasiu Ayinde ti padà sí Èkó báyìí bẹ́ẹ̀ ni awakọ̀ bàálù tóun náà fi bínú gbéra pátì wọ wàhálà wọ́n ti ní kí ó máa lọ sílé náà látàrí wípé ó fi ẹ̀mí àwọn èèyàn tó wà níbẹ̀ wéwu lórí bó ṣe wa ọkọ̀ bàálù yìí nígbà tí Wasiu Ayinde takò wọn lé síwájú valujet nílùú Àbújá bẹ́ẹ̀ gẹ́ ni ọ̀gbẹ́ni Ìkúnlẹ gbajúgbajà oníròyìn tó ń ṣàbójútó ètò ìròyìn fún olùayé náà ti sọ̀rọ̀ ó tó sọ ni pé ọtí kọ́ ló wà nínú kọ́ọ̀bù tí ọkùnrin olórin gbé dání o omi tí wọ́n gbé fún aláàjì ló wà nínú ẹ̀ olùayé fújì kò ní ọtí kankan nínú fìdíńbọ́tù tó ń dì kiri ṣá o èyí ló ń tí ẹnìkan tó sọ o lédè Gẹ̀ẹ́sì. Yeah, morning all. I'm very aware of this incident. When it happened yesterday morning, I was with the owner of ValueJet, Ìkúnlẹ. We were together in Ìkúnlẹ. And, he was on the phone for almost 30 minutes, pleading with Alhaji, Emma Binu, Alhaji, please, Alhaji, blah, blah. So after getting off the phone, I asked him what exactly is going on. And he told me that Wasiu Ayinde, Kwam 1, is the passenger on his ValueJet flight to Lagos from Abuja. When they requested at the point of entry to the aircraft, to see what he had in his flask. He had a flask with him, just to confirm that it's water or, not acid or whatever. The man refused. And in anger, the man opened the flask and poured it on the captain, captain and the crew. He splashed all of them with water, So the captain, a female captain, she was really visibly upset and said that she's not going to take him on that flight for what he did. So she refused. And then he was disembarked. So the guy now went and stood in front of the aircraft, saying that aircraft is not going to leave, Abuja. I think that was why she now maybe taxied off the way she did. But that's what happened, yeah. Anyways, at the end of the day, Shoname now, arranged a private jet to take him to Lagos, just to compensate and apologize for, the pilot's actions. But the guy just wouldn't take it. He was still shouting and he was just, visibly angry. So the man was now taken to a crime scene at the airport by the airport authorities. Apparently, maybe he had been drinking or whatever. He was intoxicated. So he wasn't really in control of his emotions. And the flight that was supposed to take him to Lagos, the private jet, had to leave.
because he needed to take somebody to Gombe. That's how he missed out on that opportunity as well. So he ended up coming back to Lagos on another value jet, flight at 1:30 in the afternoon. So that's how the thing ended up. Wait now, share you strong. Why you not wait? TV. Nílé nínú òkúri, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.